Ẹ kú kàlẹ̀ gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri gbogbo àgbáńlá ayé. Èmi náà mà tún ni Lúkúmọ̀nù ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Abala ìtumọ̀ àlá. Gbogbo ohun tí òṣì bá parẹ́ ẹ̀dá láyé kò ní dọ́dọ̀ wa. Gbogbo ohun tí ìyà bá paradà tó sọ̀rọ̀ ẹ̀dá kò ní yálé wa. Òṣì àtòfò kọ́ máa gbénú gbẹ́sílé. Ire gbogbo, ire ilé kíkọ́, mọ́tò rírà, ìgbéyàwó, ìfọ̀kànbalẹ̀, ẹ̀mí gígùn kọ́ máa yà sọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa o. Àlá yìí kéré ṣùgbọ́n nípọn nítumọ̀. Ẹ ń béèrè nọ́mbà mi. Nọ́mbà tẹ́ ti mọ̀ tẹ́lẹ̀ náà ni 08032983298. Ẹni wí lẹ́ẹ̀kan sí 08032983298. A kì í bá a mọ̀ bí mẹ́sẹ̀gì yìí bá dọ́dọ̀ wọ́n náà ha fáwọn èèyàn. Jẹ́kọ́jẹ́kọ́ fáwọn náà. Tí èèyàn bá máa sábà máa rí ejò lójú oorun pé ejò ń bá òun ṣeré àbí àwọn ejò wọ́n ń bá òun ṣeré àbí òun béjò ṣeré. Ẹ wo àwòrán yìí dáadáa. Bóyá ejò ń lọ́mọ èèyàn lára lójú oorun. Tálà yìí bá wọ́pọ̀ ó kún sọ́nà méjì o. Kódà ọ̀nà méjì tí mo wí yìí ó tún pín sọ́nà àìmọye ọ̀nà ṣùgbọ́n mo fẹ́ ká sọ méjì fún wa ń bẹ̀ ni. Ayé a máa fi bá ni jà. Tí èèyàn bá jẹ́ ọmọ tí wọ́n fi ejò tọrọ ẹ̀, wọ́n á máa tọrọ èèyàn lọ́wọ́ ejò. Ọ̀gbọ́n rí òun lọ gbọ́ lónìí yìí. Tọ́ba jẹ́ ni wọ́n fẹ́ ejò tọrọ ẹ̀ ní ejò yìí yóò máa wá bá. Àwọn ìran kan bẹ tọ́já yìí pé ní ìṣẹ̀ ìdálẹ̀ wọn ọmọ olúfà ni wọ́n. Tí wọ́n bá bímọ nínú ilé yìí olúfà ó wálé náà. Àmọ́ wọ́n ń pè ní olúfà python. Òun náà Yorùbá ń pè ní òjòlá. Yóò fara wọ ọmọ yìí títí tí ẹ̀dẹ̀ ń jọ mẹ́jọ títí tí ó fi lọ. Àwọn ìran wọ̀nyí wọn ò gbọ́dọ̀ jẹ́ ejò. Wọn ò gbọ́dọ̀ jẹ́ ejò. Ejò kì í sì bù wọ́n jẹ. Ẹ wá gbọ́ o. Tí èèyàn bá jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́, wọn a máa rí ejò dáadáa. Tí ejò ó tóbi ra bàtà má bẹ̀rù. Bákan náà tí àwọn ẹ̀mí òkùnkùn tí wọ́n bá fẹ́ dáyàn láàmú wọn a máa rán ejò síyàn lójú oorun. Àmì ìfura ni o, aláìfura ni. Tọ́ ọ bá ń bá ọ̀rẹ́ rìn tẹ́nì yóò bá ṣekú pa ọ́ èèyàn máa lárú àláyé. Tí èèyàn bá ń bá ọkọ gbélé tọkọ yìí bá gba àbọ̀dè fún yàn èèyàn máa lárú àláyé. Tí èèyàn bá ní ìyàwó tíyàwó bá gba àbọ̀dè fún yàn èèyàn máa lárú àláyé. Tí bá ti ń dá ọgbọ́n ọnú bóyá fẹ́ fi lù yàn tó fẹ́ fi ṣiṣẹ́ aburú nínú ayé ẹni àṣírí ọ̀rọ̀ yá máa tú. Tọ́ba já pé nínú ilé téèyàn ń gbé àbí nínú ẹbí ẹnìkan fẹ́ ṣe jàǹbá fún ni èèyàn máa lárú àláyé aláàfúra ni. Wá gbọ́ o. Tọ́ba ńlá irú àláyé ní àsìkò tó ńlá yìí tọ́ba fẹ́ dáwọ́lé nǹkan má máa sọ ọ́ síta mọ́. Àwọn tọ́ba ń rò fún àwọn náà wọ́n pa ọ́. Ọ̀gbọ́n tọ́ba ti fẹ́ dáwọ́lé nǹkan lásìkò yẹn tọ́jà nǹkan ìdùnnú má sọ ọ́ síta fọ̀rọ̀ sínú kọ gbàdúrà lé lórí kò sì ṣe sàrà kí wọ́n má bàa jà ológun.
ẹni tó gbọ́kànlé tó ní bìlífù lé lórí tó jẹ́ pé o ò lè lérò ipò lè ṣàbùrú sí ọ òun ni àláyé máa ṣẹlẹ̀ lórí tí wọ́n máa gbẹ̀yìn gbàbọ̀dé fún ni tí wọ́n fi dayé ẹni rú. tí ejò bá léèyàn lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ lójú oorun tí ọba ọ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run má fi ọlọ́run lẹ́ o gba ọlọ́run ọba rẹ̀ mú má padà lẹ́yìn ẹ̀. iṣẹ́ àwọn amọ̀niṣe ni wọ́n lé ọ títí wọn ò rí ọmú. àwọn ìka ènìyàn á máa paradà wọn á máa dẹ ejò sínú lójú oorun tí ọba ti rí nǹkan kan ṣe fún ni ìṣẹ́gun ni. tó bá rí ejò tó pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n bí wọ́n ṣe pọ̀ tó wọn ò lè ṣe nǹkan kan fún ọ máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀. àwọn tó yí ọ ká àwọn tó ń pèlè èèyàn wọ́n fojú jọ rẹ ní ṣùgbọ́n ọ̀tá ni wọ́n. tí wọ́n bá ń jẹ oúnjẹ rẹ lọ́wọ́ ni wọ́n jẹ́ èèyàn gidi sí ọ tí wọ́n ò bá rí oúnjẹ rẹ jẹ wọ́n bọ̀ jẹ́ débi tó lérò. ẹ gbádùn mi. fi ara sínú wọ́tọ̀ bá sábà máa lárú àláyé ọlọ́run ọba ni wọ́n máa kó ọ̀rọ̀ ayé lè lé lọ́wọ́ ọlọ́run yóò sì gbàdúrà rẹ̀. àní fọ̀rọ̀ lọ́ka àní múlétìkà ìkà ò ní rárá dánú ayé wa o á ṣẹ́gun ọ̀tá á rẹ̀yìn òdì. gbogbo ẹni tó farapamọ́ tó jẹ́ òjò olóró nú ayé wa àrà ọ̀run kọ́ máa sá pamọ́ tọmọtọmọ. àwọn ẹni ibi wọ́n máa fà láyé jáyàn lógun ni má dákẹ́ àdúrà o àdúrà kò wọnú àwẹ̀ o sì máa ṣe sàárà àbágbára rẹ bá ṣe mọ́. ìṣẹ́gun ọ̀jẹ̀ tiwa o. orúkọ mi ni Lukman ọmọ Àyándáre o bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. ẹ̀rí kọ́mọ ní ọ̀nà tí àláyé fi sípò á máa mú ní kọ̀ọ̀kan kọ́bà lè yí wa torí wọ́n lè fira mẹ́gì. ẹ bá nídìí ìbéèrè lórí ọ̀rọ̀ ayé yín ẹ pàdé wa ní WhatsApp kì í ṣọ̀fẹ́ o. ẹ ká darapọ̀ mọ́ wa lórí 08032983298. abẹ́fẹ́ tọ́jú ara yín lórí ọ̀rọ̀ ara yín tọ́bajẹ́ ohun tá a bá mọ̀ nípa rẹ̀ bá fi lọ̀ wá á dà yín lóhùn. àdúrà wọ́n gbà o ire ire kàbìtì.